àwa jẹ́ o àwa ò gbà kí Fúlàní jọba lé wa lórí o. àwa ò fẹ́ o àwa ò gbà kí Fúlàní jọba lé wa lórí o. àwa ò fẹ́ o àwa ò fẹ́ o kí Fúlàní jọba lé wa lórí. ẹ gbà wá o àwọn ò gbà kí Fúlàní jọba lé wa lórí. ẹ gbà wá o ẹ gbà wá o ẹ gbà wá o. Kí Fúlàní jọba lé wa lórí. Àwọn olùsọ̀lọ́ kí Fúlàní jọba. Ẹ gbọ́dọ̀ kíkà o. Àwọn ò bára mọ́ àwọn ò gbà kí Fúlàní jọba lé wa lórí. Àwọn ò gbà kí Fúlàní jọba lé wa lórí. Àwa ò fẹ́ o àwa ò gbà kí Fúlàní jọba lé wa lórí o. Àwa ò fẹ́ o kí ẹ lé o kára kí ẹ lé. Abadisi wọn kára kí ẹ lé kára kí ẹ lé abadisi wọn bẹ̀ wọ́n fẹ́ Fúlàní jọba lé wa lórí. Dámọ́lì kìtì kó déédéé àwọn kéré ojú kó wá kí yẹlé o ojú kó wá kára kí yẹlé o inú kó dé wọn ti fi o ojú káwọn bandisi wọn dá kí yẹlé o ojú kó wá kára o dá Fúlàní ni o Dámọ́lì kì ni o àwọn Yorùbá tàǹtà wọn Dámọ́lì kì ni o àwọn Fúlàní iṣẹ́ wọn gba màálù wa tó wọ́n gbà wọ́n gbà màálù wa ní o màálù tá a bá lọ rà wọ́n gbà àwọn Fúlàní màálù tá a bá lọ rà wọ́n gbà wọ́n ní màálù àwọn ni wọ́n sì ta àfẹ́ tàjẹ̀ sílẹ̀ àfẹ́ wàhálà láṣẹ ọ̀rọ̀ ṣe protest wa jẹ́jẹ́ báyìí kíjọba ó gbà wá kí gómìnà ó gbà wá bàbá wa Olúbàdàn kábíyèsí o bàbá ó gbà wá. àfẹ́ tàjẹ̀ sílẹ̀ ní ọjà Akínyẹlé kíjọba ó gbà wá wọ́n jọ torí Ọlọ́run àfẹ́ tàjẹ̀ sílẹ̀ ní ọjà Akínyẹlé kíjọba ó gbà wá tó bá jẹ mọ́ kíjọba wá ti ọjà yẹn ní kẹ́kọ̀ọ́ bá yọ ọmọ ọdún sábà wá ṣe bẹ́ẹ̀ àfẹ́ tàjẹ̀ sílẹ̀ irú ètò ṣẹlẹ̀ sásáńjò ni àgbẹ̀kọ́ ṣẹlẹ̀ ní ọjà Akínyẹlé. irú ètò ṣẹlẹ̀ sásá àbẹ̀kọ́ ṣẹlẹ̀ l'Akínyẹlé. àwa ò fẹ́ o. irú ètò ṣẹlẹ̀ sásá àbẹ̀kọ́ ṣẹlẹ̀ l'Akínyẹlé lójú àwọn aṣẹ ń tà ń ṣe yìí. ìwọ lẹ́rọ̀ ọ̀fẹ́ ẹjọ́ o ìjọba ẹgbà wá o. ọmọ tí wọ́n gbé lọ àtìyàwó àtọmọ tó lọ rẹ̀ yìí ó àti ìrìdì sí i. àti ìrìwọ̀ àti àràbùwọ̀ mi o àràbùwọ̀ mi o àtìyàwó àtọmọ. màmá mi kí lorúkọ yín. èmi ni Latifat Abdulmumin. kí lẹ rí sọ sọ́rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí. nǹkan tá a rí ṣe sí ni pé a fẹ́ jà ṣùgbọ́n báyìí àwọn bandits fẹ́ torí eléyìí wọ́n fẹ́ fi wọlé sí wa lára ni. àwọn ni wọ́n fẹ́ dalẹ̀ ayé ìlú tí wọ́n fi sún wa báyìí àbúrò mínísì àtìyàwó àárí nítorí pé wọ́n ti fẹ́ fà lé àwọn Fúlàní lọ́wọ́ níjọ́ Thursday abẹ́bẹ́ ó ní wọ́n fi sílẹ̀ níjọ́ Thursday níjọ́ Friday lọ́wọ́ náà fẹ́ fà lé Fúlàní lọ́wọ́ làwọn ò gbà àdẹ̀rí láti gbà yẹ gbà wá o. àwa ò gbà. àwa ò fẹ́ o kí Fúlàní jọba lé wa lórí. àwa ò fẹ́ o àwa ò gbà kí Fúlàní jọba lé wa lórí. ọmọ ọlọ́run rẹ lẹ́nu ìbúra tí wọ́n fún wọn ní ẹgbàá wá o. wọ́n máa kẹ́lẹ́ wá lọ o. wọ́n máa kẹ́lẹ́ wá lọ o. wọ́n ti kẹ́lẹ́ wá lọ Haúsá. ẹ gbà wá o. gbogbo èèyàn lọ́wọ́ Akínyẹlé o àwọn ò fẹ́ kí Fúlàní jọba lé wa lórí Akínyẹlé Fúlàní o àwọn ò gbà kí Fúlàní jọba lé wa lórí. ọmọ òjì ẹran gbé onídìí bó ṣe ra ẹran Fúlàní tó lóun lẹ́ran àárí báyìí wọ́n ti gbé pamọ́ wọ́n gbé Fúlàní tó lóun lẹ́ran wọ́n gbé pamọ́ àárí báyìí DPO Akínyẹlé bí ìgbà tó yẹ káwọn náà ti gbàbọ̀dé lórí ọ̀rọ̀ yìí ni because gbogbo ẹ̀rí yẹn náà rí DPO Akínyẹlé bí ìgbà tó yẹ pé wọ́n ti gbàbọ̀dé lórí ọ̀rọ̀ yìí àbí DPO Mọ́níyà bí ìgbà tó yẹ pé wọ́n ti gbàbọ̀dé lórí ọ̀rọ̀ yìí ni àwọn òde pa àfẹ́fẹ́ wàhálà àfa wàhálà láṣẹ pé commissioner of police kí bá wa interface ọ̀rọ̀ yìí. ẹ dákun ẹ ní fojú sunkún ọmọ yín o.
àwọn yìí pé ìjọba tá a ní eléjì gbáròyé ni kọ́dà kù torí ọlọ́run àárí o wọ́n ti lẹ̀ wọ́n tẹ̀dí mọ́ lára o wọ́n ti tẹ̀sọ pé wọ́n tẹ̀dí ni o wọ́n tẹ̀dí ni bí ẹ̀rọ ìsìn fúlàní yìí wọ́n gbé fúlàní nígbà tá a lọ rìpọ́ọ̀tì wọ́n gbé fúlàní ó fún ọjọ́ ẹ̀rí ẹ̀rí òrí òrẹ́rí o nígbà tí wọ́n wá mú ẹ̀rí dé wọ́n ṣe fúlàní ti sá lọ wọ́n kọ́kọ́ àrẹ́sì fúlàní ó sá lọ ọmọ tiwa tó wá ra ọjà tó yẹ pé ó gba fídíò àárín ó ní wọ́n ṣe gbogbo wa ó ṣe fídíò pọ̀ ó dé ní rìsíìtì tó fi ra ẹran àwọn àrí ọmọ àríyáwó ẹ̀kọ́ ìjọ nítorí ọlọ́run àbẹ̀kọ́ dàbí ìjà àkújọ́ kìnìún àná.